Ǹjẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣetán láti ṣiṣẹ́ tọ gbogbo ìlérí èyí tí wọ́n ṣe lẹ́yìn tí ó ti lé ní oṣù kan gbáko èyí tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí ìwọ́de alágbára ńlá kan ṣe ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ní àná tí í ṣe ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026 èyí tí gómìnà Ṣèyí Mákindé sì bá àwọn tó ṣe ìwọ́de ìfẹ̀hónú alágbára ọ̀hún èyí tí Very Dark Man tí ó léwájú wọn sọ̀rọ̀. Ibo là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. So we are here to ask the governor that when are the children coming back? We are here to also commit ourselves that if the governor does not have men, we are ready to volunteer ourselves to go into the bushes with the police, army, air force, any security operatives that are ready to go into the bush. Ẹ jẹ́ kí a máa dá àwọn tó ń wọ ìpínlẹ̀ kó wa mọ̀. Èyí ni ọ̀rọ̀ tó ń jẹ jáde sí àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní àwọn ẹkùn ilẹ̀ Yorùbá pẹ̀lú bí àwọn afurasí èyí tí wọ́n ṣeṣẹ́ láabi ní ìpínlẹ̀ Kaduna bí wọ́n ṣe ráwọ́ tó wọn ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àwọn ènìyàn 25 mìíràn èyí tí wọ́n ṣiṣẹ́ láabi ní ìpínlẹ̀ Kaduna wọ́n ti ráwọ́ tó wọn báyìí wọ́n sì ti fi ojú wọn hàn dé. On the 5th June 2026, acting on credible intelligence regarding the movement of illicit firearms across the state lines, police operatives from Kaduna tracked down the suspects to Ogun State, Shagam precisely, and launched a manhunt which led to the arrest of 6 suspected bandits. They were all arrested in the thick forest of Shagam in collaboration with the Ogun State Police Command. Ọ̀fọ̀ ńlá ṣẹ̀ ní ìpínlẹ̀ Plateau pẹ̀lú bí àwọn agbébọn adẹ́mi ènìyàn légbodò adomi àláfíà ìlúru bí wọ́n ṣe yabo iléeṣẹ́ National Institute for Policy and Strategic Study NIPSS ní ìlú Karu tí wọ́n sì dẹ́mi àwọn ọmọ ológun ilẹ̀ wa 2 légbodò pẹ̀lú ọlọ́pàá kan. Ìkúnlẹ̀ abiyamọ o. National Institute, they tried to breach the perimeter fencing and get into the premises of the National Institute, but they were quickly repelled both by the internal security units in the National Institute and also by the security forces. We do not know the scope of the incident at this time because the matter is still being investigated. There are policemen and other security agencies on the premises who are currently conducting an investigation. Àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ti dóòlà ìyàwó ajagunfẹ̀yìntì ilẹ̀ wa Nàìjíríà èyí tí ó kú sí àkàtà àwọn ajínigbé. Ìyẹn ajagunfẹ̀yìntì Rabi Abubakar wọ́n ti gba ìyàwó rẹ̀ kúrò ní ọwọ́ àwọn ajínigbé agbésùmọ̀mí ṣùgbọ́n orí ò kí ń balẹ̀ kó má yí nǹkan ní ọ̀rọ̀ ọ̀hún jẹ́ pẹ̀lú bí àwọn agbébọn ọ̀hún bí wọ́n ṣe dá Bádínátù yá arábìnrin ọ̀hún wọ́n ti dóòlà rẹ̀ kúrò ní àkàtà àwọn ajínigbé báyìí. Àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ti gbẹ̀mí lẹ́nu àwọn alákatakítí ikọ̀ Làkúráwá èyí tí wọ́n ń da ẹkùn àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n ń dà wọ́n rú wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn ní ìpínlẹ̀ Kẹ́bí. Ọ̀dájú ọkùnrin kan rèé tó gbẹ̀mí lẹ́nu obìnrin àfẹ́sọ́nà rẹ̀. Báwo ló ṣe ṣe é? Níbo ló ti ṣẹlẹ̀? Báwo ni iṣu ṣe kú tí ọ̀bẹ sì ṣe bẹ́? Báwo ni àkàrà ṣe tú sépo márákùnrin ọ̀hún lọ́wọ́? Ìròyìn ọ̀hún gbẹnu tán ní ìpínlẹ̀ Anambra. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni ó ti sọ̀rọ̀ ìdánilójú kan fún àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jí gbé àti àwọn olùkọ́ èyí tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì jẹ́ kó di mímọ̀ wípé ìṣèjọba òun ni ó sa gbogbo ipá rẹ̀ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ yìí kúrò ní àkàtà àwọn ajínigbé. Gómìnà Ṣèyí Mákindé ni ó sọ̀rọ̀ ìdánilójú yìí
nígbà tí ó ń bá àwọn olùwọ́de sọ̀rọ̀ èyí tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí Very Dark Man tí ó léwájú wọn lọ sí ilé ìjọba ní ìlú Ìbàdàn ìyẹn Ọ̀yọ́ State Government House tó wà nílùú Ìbàdàn nínú fọ́nrán èyí tí ó ń jà kiri ní orí ayélujára ní ọjọ́ ìṣẹ́gun àná tí í ṣe ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026 ìyẹn 16th of June 2026 nígbà tí ó sọ̀rọ̀ ní gómìnà ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé inú òun ò dùn pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó sì ti domi tútù sóhun lọ́kàn tí kò jẹ́ kí òun lè ráyè sùn dáradára. Gómìnà sọ wípé ohun tó dùn òun jọjọ ni wípé àwọn ènìyàn tí wọ́n jí yìí ni wọ́n jí àwọn ọmọ kékeré léńjeléńje tí wọ́n jí àwọn ìsẹ́wìnrin ọmọ ilé ẹ̀kọ́ primary school àti wípé ó ti wá lé ní oṣù kan èyí tó ti wà ní àkàtà àwọn ajínigbé. Gómìnà ni ó tún ṣàlàyé wípé òun ò ní sọ nǹkan kan lórí àwọn ìlànà ètò ààbò èyí tí ìṣèjọba òun tí ó ń gbé ní àárín ìlú láti fi dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé ọ̀hún ṣùgbọ́n ohun tí ó dé òun lójú ni wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò dóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé ní àkàtà àwọn ajínigbé èyí tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ ni kò ní agbára láti máa pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n gómìnà ní àṣẹ láti bá alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n bí ó bá bá alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ rẹ̀ sọ̀rọ̀ alábòjútó yóò kọ́kọ́ gba àṣẹ láti ọ̀dọ̀ ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà láti mọ̀ bóyá kó tẹ̀lé àṣẹ èyí tí gómìnà ìpínlẹ̀ rẹ̀ tí ó pa fóun. Bákan náà ni gómìnà Ṣèyí Mákindé tún sọ di mímọ̀ wípé gómìnà ni ó tú láṣẹ lórí àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà nítorí wípé àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n wà ní abẹ́ ìṣàkóso ìjọba àpapọ̀ ṣùgbọ́n gómìnà ni ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lóòótọ́ àti lódodo bí òun ṣe jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ohun tí ó jẹ òun lógún ni láti mú kí ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ kó dúró digbí sí ètò rẹ̀ wọ́n fi ṣe àgbékalẹ̀ àmọ̀tẹ́kùn ṣùgbọ́n gómìnà ni ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn àmọ̀tẹ́kùn yìí ni wọn ò tí ì ní irinṣẹ́ èyí tí ó jẹ́ irinṣẹ́ ìjà gidi láti fi kojú àwọn agbésùmọ̀mí. Ó ṣàlàyé wípé òun ò ní sọ nǹkan kan lórí àwọn ìgbésẹ̀ yìí tí ìṣèjọba òun ti ń gbé láti fi dóòlà àwọn ènìyàn yìí kúrò ní àkàtà àwọn ajínigbé kí ó má bàa di wípé yóò tún di iṣu atayanyan bí ìjọba bá gbé ìgbésẹ̀ èyí tí gbogbo ará ìlú mọ̀. Ó wá jẹ́ kó di mímọ̀ wípé ohun tí ó burú jáì ni wípé àwọn agbébọn agbésùmọ̀mí ajínigbé wọ́n lọ sí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàwọn olùkọ́ wọn gbé èyí tí ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí yóò máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì ti ń da omi àlàáfíà ìlú rú. Gómìnà ni ó wá fi dá àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú wípé kí wọ́n fọkàn balẹ̀ òun ń gbé ìgbésẹ̀ akin lábẹ́lẹ̀ láti rí i dájú wípé wọ́n dóòlà àwọn ènìyàn yìí kúrò ní àkàtà àwọn ajínigbé. Ó wá rọ̀ wọ́n láti fi ẹ̀dọ̀ lórí òróró kí wọ́n sì máa gbàdúrà fún ìṣèjọba òun láti lè fi kógojá lórí ìgbésẹ̀ akin èyí tí ó ń gbé yìí. Well, I do hope. Can you hear me, please? One house. Can you hear me? First, let me tell you that I will tell you the truth and nothing but the truth. One, if I am not in government, I'll be with you. I'll be protesting also. Assuming I am not the governor of Oyo State. So, I do not have anything against what you're doing. Yes, to have a society where leaders are accountable, to have a society that is inclusive, sometimes it may require agitation, it may require protest, it may require people getting up from their comfort zones to do something like this.
I will not shift blame, but our reality is that a state government is not in charge of all the security agencies. I'm not, as the governor of Oyo State, the CP, I can call him. We can meet, but I cannot deploy him. If I say go to XYZ, he will need to get approval from the Inspector General of Police. àfi kí ọlọ́run máa ṣọ́ wa ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kaduna ni ó ti ṣe àfihàn àwọn afurasí márùndínlọ́gbọ̀n ìyẹn 25 suspects èyí tí wọ́n ní ọwọ́ nínú ìwà ìjínigbé ìpani nípakúpa gbígbé àwọn ohun ìjagun káàkiri lọ́nà àìtọ́ àti jíjá àwọn ọkọ̀ gbà tó fi mọ́ gbígbé ògùn olóró yíká ìpínlẹ̀ Kaduna níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ẹnu alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna Muhammad Rabiu ni ó kéde rẹ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026 ìyẹn 16th of June 2026 níbi bẹ̀ ni alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kaduna Muhammad Rabiu níbi bẹ̀ ni ó ti jẹ́ kó di mímọ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna wípé ó ti lé ní ọ̀sẹ̀ méjì èyí tí wọ́n ti ń dọdẹ àwọn ènìyàn yìí ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn afurasí 6 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n lọ́wọ́ nínú ìpani nípakúpa ìjínigbé àti ìjẹgàba lórí ẹni lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti ráwọ́ tó ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n mú wọn ní agbègbè Ṣàgámù látẹ̀lé ìwà ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí ó gbóná janjan èyí tí wọ́n fi ṣe alamí wọn láti ìpínlẹ̀ Kaduna wá sí ìpínlẹ̀ Ògùn ní agbègbè Ṣàgámù níbi tí wọ́n ti ráwọ́ tó àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún tí wọ́n lọ́wọ́ nínú ìwà ìjínigbé. Bákan náà ni alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kaduna ni ó tún fi ojú arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Bulama Abubakar Muhammad Usman àti Ibrahim Ode lórí wípé wọ́n lọ́wọ́ nínú ìwà gbígbé àwọn ohun ìjagun olóró káàkiri àti ṣíṣe agbódegbà fún àwọn olè àwọn ajínigbé àti àwọn apanilẹ́kúnjayé. Bákan náà ni alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ni ó tún jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ni ó tún yabo ibùba àwọn agbésùmọ̀mí èyí tí wọ́n gba ìbọn atamátàsé tó fọná burúkú lẹ́nu ìyẹn AK-47 rifle méjì tó fi mọ́ àwọn ìbọn aláyìntúkì ìyẹn pop action gun àti ìbọn pélébé àgbélẹ̀rọ ìyẹn local pistol tó fi mọ́ àwọn ọta ìbọn èyí tí ó jẹ́ oní ìdí 10 tí gígùn rẹ̀ jẹ́ oní ìwọ̀n 9 ni wọ́n gbà ní ọwọ́ àwọn ajínigbé yìí níbàámu pẹ̀lú ọ̀rọ̀ láti ọ̀dọ̀ alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kaduna ìyẹn CP Rabiu ni ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ikọ̀ èyí tó ń gbógun ti ìwà ìjínigbé ní agbègbè Zaria ni wọ́n ti ráwọ́ tó arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Yahya Alhaji Yusuf èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ìwà ìjínigbé àti kíkó àwọn ẹran tí kìí ṣe tirẹ̀ káàkiri àti wípé ó tún lọ́wọ́ nínú ìwà olè jíjà ìyẹn alọ́kólóńkígbe. Bákan náà ni ó jẹ́ kó di mímọ̀ pé arákùnrin yìí ni wọ́n ti ráwọ́ tó tí ó sì ti ń ṣe àpatẹnujẹ́wọ́ wípé kí wọ́n ṣe òun jẹ́jẹ́ wípé lóòótọ́ àti lódodo ni òun ní ọwọ́ nínú ìwà ìjínigbé ìpani nípakúpa àti jíjà olè káàkiri tó fi mọ́ dídá àwọn màálù èyí tí kìí ṣe tirẹ̀ èyí tí òun sì ti gbà tó owó tí ó jẹ́ mílíọ̀nù 6 náírà owó ilẹ̀ wa Nàìjíríà ìyẹn 6 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ kúrò ní ọwọ́ àwọn ènìyàn tóun ti jí gbé ní agbègbè Burúkú ní ìpínlẹ̀ Kaduna. Bákan náà ni ìròyìn tún gbé wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó tún ráwọ́ tó arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Usama Tijani ẹni tí ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí afánilórí fọ̀dàkùn èyí tí ó ti jingiri nínú gbígbá àwọn obìnrin èyí tí yóò mú àwọn obìnrin lọ sí ilé ìtura níbi bẹ̀ ni yóò ti fi ìfẹ́ rú bò wọ́n lójú kó tó di wípé yóò jà wọ́n lólè ara àti olè tẹ̀mí. Bákan náà ni alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tún jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti ń taná wo iṣẹ́ ìwádìí kan lórí arákùnrin kan
tí ó lọ́wọ́ nínú ìwà ìdígunjalè tí ó sì máa ń gbá àwọn ènìyàn pàápàá jùlọ àwọn obìnrin tí ó ti lé ní 200 ìyẹn 200. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí wọ́n bá láwọ́ ọkùnrin yìí ni ó ti lé ní 200 ìyẹn 200 àti àwọn ẹ̀ṣọ́ ara bíi àwọn jewelries lóríṣiríṣi èyí tí ó pọ̀ lóníranran tí owó rẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà 30 náírà tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ ara bíi jewelries èyí tí ó jẹ́ wúrà ìyẹn gold jewelries èyí tí owó rẹ̀ tó mílíọ̀nù lọ́nà 30 náírà ìyẹn 30 million naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni CP Rabiu ni ó tún ṣèkéde wípé wọ́n tún ráwọ́ tó àwọn afurasí 13 kan èyí tí wọ́n lọ́wọ́ nínú ìwà pípa àwọn ènìyàn 2 kan tí wọ́n sọ wípé wọ́n ní àjẹ́ ní agbègbè Katuga Owara Ruma ní ìjọba ìbílẹ̀ Kagako ní ìpínlẹ̀ Kaduna. Níbi bẹ̀ ni wọ́n ti ráwọ́ tó àwọn ènìyàn 13 yìí èyí tí wọ́n ṣekú pa àwọn ènìyàn 2 tí wọ́n sọ wípé wọ́n ní àjẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lẹ òkú pa wọ́n tí ẹ̀mí fi bọ́ lára wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ni ó wá jẹ́ kó di mímọ̀ wípé wọ́n tún ráwọ́ tó arákùnrin kan èyí tí ó jingiri nínú gbígbé oògùn olóró káàkiri ní agbègbè Zaria èyí tí wọ́n sì ká oògùn olóró tramadol oní ìdì tí ó jẹ́ 2,000 ó lé ní 700 ìyẹn 2,700 sachets of tramadol ni wọ́n gbà lọ́wọ́ arákùnrin yìí. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá tún jẹ́ kó di mímọ̀ pé wọ́n tún ráwọ́ tó arákùnrin kan èyí tí ó jingiri nínú jíjá ọkọ̀ gbà lójú pópó èyí tí ó sì fi ń ṣe iṣẹ́. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n rí arákùnrin yìí níbi tó ti fẹ́ ta ọkọ̀ kan èyí tó jí gbà tí orúkọ rẹ̀ ń jẹ́ Toyota Corolla ní agbègbè Kaduna níbi tó ti fẹ́ ta ọkọ̀ ọ̀hún fún ẹni tó fẹ́ rà á. CP Rabiu ni ó wá gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tó wà ní ìpínlẹ̀ Kaduna pẹ̀lú ìwọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí wọ́n ṣe. Bákan náà ni ó gbóríyìn fún àwọn olùgbé ìpínlẹ̀ Kaduna fún fífi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti rí i dájú wípé wọ́n gbógun ti ìwà ọ̀daràn àti ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Kaduna. Bákan náà ni ó wá rọ àwọn ènìyàn láti túbọ̀ máa fojú sọ́rí kí wọ́n sì máa fi ẹjọ́ tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí lórí ohunkóhun tó bá ń lọ ní àgbègbè wọn. Bákan náà ni ó tún ṣe ìfìdímúlẹ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kaduna ni kò ní fi ààyè gba ìwà ìjínigbé, ìpani nípakúpa, ìgbésùmọ̀mí, ìjẹgàba lórí ẹni lọ́nà àìtọ́ àti ìwà ọ̀daràn mìíràn láti máa fi gògò sí ní ìpínlẹ̀ Kaduna. Ikọ̀ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà lábẹ́ ìṣàkóso Fásányámá ni wọ́n ti dóòlà arábìnrin Amina Abubakar ẹni tí ó jẹ́ ìyàwó olóògbé ajagunfẹ̀yìntì Rabe Abubakar èyí tó kú sí àkàtà àwọn ajínigbé ní ọjọ́sí. Bí ẹ ò bá gbàgbé, àwọn ajínigbé yìí ni wọ́n kọ́kọ́ fi fọ́nrán kan èyí tí arákùnrin yìí tí ó jẹ́ ajagunfẹ̀yìntì Rabe Abubakar àti ìyàwó rẹ̀ tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ará ìlú àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ìpínlẹ̀ Katsina láti jọ̀wọ́ láti dóòlà wọn kúrò ní ọwọ́ àwọn ajínigbé. Ṣùgbọ́n àìpẹ́ rẹ̀ ni ìròyìn míì jáde èyí tí ó jẹ́ kó di mímọ̀ wípé ajagunfẹ̀yìntì Rabe Abubakar yìí ni ó ti dágbére fáyé ní àkàtà àwọn ajínigbé látàrí àìsàn ẹ̀jẹ̀ ríru àti ìfúnpá gíga. Lẹ́yìn èyí ni wọ́n gba òkú arákùnrin yìí tó sì sin ní ìlànà ẹ̀sìn Islam. Ṣùgbọ́n lẹ́yìn náà ni àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà lọ gbéná kojú àwọn agbésùnmọ̀mí ọ̀hún níjọba ìbílẹ̀ Matazu ní ìpínlẹ̀ Katsina níbi tí wọ́n ti lọ gbé pẹ́rẹ́gì kaná kojú ara wọn. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, ìròyìn ọ̀hún fi léde wípé wọ́n dóòlà arábìnrin yìí kúrò ní ọwọ́ àwọn ajínigbé agbésùnmọ̀mí èyí tí wọ́n ń domi àláfíà ìlú rú. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn agbésùnmọ̀mí ọ̀hún kí wọ́n tó yọ̀ǹda arábìnrin yìí ni wọ́n yin ìbọn mọ́ arábìnrin yìí èyí tó sì mú wọn kí wọ́n sá lọ. Ṣùgbọ́n àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti wá dóòlà arábìnrin Amina Rabe kúrò ní ọwọ́ àwọn ajínigbé tó sì tètè gbé lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tó péye kó tó di wípé wọ́n wá padà lọ sínú igbó láti lọ máa kojú àwọn ajínigbé. Bákan náà ni ìròyìn ọ̀hún tún fi léde wípé ikọ̀ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ni ó sì dúró digbí lórí
wíwágbó dẹ́kun ìwà ọ̀daràn, ìwà ìjínigbé, ìpani nípakúpa àti ìjẹgàba lórí ẹni lọ́nà àìtọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, pàápàá jùlọ ní apá ẹkùn àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà àti apá àríwá ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà. Bákan náà ni iléeṣẹ́ ọmọ ológun sọ ìfarajìn rẹ̀ wípé àwọn yóò rí dájú pé wọ́n mú àwọn ajínigbé yìí, wọ́n fi ojú wọn hàn dé, wọ́n sì fi imú wọn dánrin. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau ni ó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ wa Nàìjíríà 3 ni wọ́n ti gbẹ́mìí mì nínú ìkọlù tuntun èyí tí àwọn agbébọn agbésùmọ̀mí apanilẹ́kúnjayé adomi àláfíà ìlú rú èyí tí wọ́n ṣe sí iléeṣẹ́ National Institute for Policy and Strategic Studies NIPSS ní ìlú Kuru ní ìpínlẹ̀ Plateau, níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau èèyàn Alfred Alabo. Níbi bẹ̀ ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ní àwọn agbésùmọ̀mí, àwọn apanilẹ́kúnjayé tí a mọ̀ sí Bandiiti yìí ni wọ́n wọ iléeṣẹ́ ọ̀hún lọ ní nǹkan bíi ọwọ́ òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun àná tí í ṣe ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026, níbàámu pẹ̀lú ìjábọ̀ ọ̀hún fi léde wípé àwọn 2 nínú àwọn 3 yìí tí wọ́n pa ọ̀hún ni wọ́n jẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà, nígbà tí ẹnìkẹta sì jẹ́ ọlọ́pàá. Bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún, agbébọn ọ̀hún tí a mọ̀ sí Bandiiti náà ni wọ́n ya bo iléeṣẹ́ ọ̀hún tí wọ́n sì dẹ́mi àwọn 3 ọ̀hún légbodò, níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn fi tẹ̀dùn ọkàn fi kéde ìpapòdà àwọn 3 ọ̀hún lẹ́yìn ìgbà tí àwọn Bandiiti ọ̀hún tí wọ́n wọ iléeṣẹ́ náà ní ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026. Níbi bẹ̀ ni wọ́n ti fẹ́ ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún kó tó di wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò náà gbéná kojú wọn kó tó di pé wọ́n pa àwọn 3 náà, níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau. Ìpínlẹ̀ Plateau jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti ṣiṣẹ́ ìwádìí èyí tí ó gúnmọ́, wọ́n gbéná kojú àwọn agbébọn èyí tí wọ́n hu ìwà ọ̀daràn yìí. Àwọn ọ̀rọ̀ yìí ni ó jẹ jáde láti ẹnu alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Plateau, ìyẹn Basi Ewa. Bákan náà ni ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé iṣẹ́ ìwádìí tó jingiri ni ó ti ń lọ, ṣùgbọ́n kí àwọn ará agbègbè Kuru ní ìpínlẹ̀ Plateau kí wọ́n fi ọkàn wọn balẹ̀ nítorí pé àlàáfíà ti ń jọba ní agbègbè náà, ṣùgbọ́n òun fi ń dá wọn lójú wípé wọn yóò fi ojú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá ọ̀hún tí wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà 2 pẹ̀lú ọlọ́pàá tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu àwọn 3 ọ̀hún ni wọ́n ó fojú wọn hàn dé, tí wọ́n sì fojú wọn winá òfin. Ikọ̀ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n tún ti ṣe àṣeyọrí ní ìpínlẹ̀ Kebbi pẹ̀lú bí wọ́n ṣe ráwọ́ tó àwọn agbébọn apanilẹ́kúnjayé èyí tó ń domi àláfíà ìlú rú tó sì gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìbúgbàmù ní ọwọ́ wọn ní apá ẹkùn àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ìríjú ọ̀hún ni ó jẹ jáde láti ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun ti ọ̀wọ́ kẹjọ ní ìpínlẹ̀ Kebbi tí a mọ̀ sí Fasanyama, èyí tí ọ̀gágun orílẹ̀ Ọláníyì Ọ̀ṣọ́bà tí ó fi síta, ẹni tí ó jẹ́ igbákejì alukoro fún ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun ní ìpínlẹ̀ Kebbi. Ìròyìn ọ̀hún fi síta níbàámu pẹ̀lú àtẹ̀jáde èyí tí ajagun orí ilẹ̀ ọ̀hún tí ó fi síta wípé wọ́n ṣe iṣẹ́ ìríjú yìí ní ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2026 ní agbègbè Dongodaji General níjọba ìbílẹ̀ Dandi ní ìpínlẹ̀ Kebbi. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n wọ̀ yájà pẹ̀lú àwọn ikọ̀ alákatakítí Làkúráwá. Níbi ibẹ̀ ni àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ti borí, èyí tí wọ́n sì gba àwọn ohun ìjagun tí wọ́n sì fọ́ ibi tí gbogbo wọn wà tí wọ́n sì fọ́ ní tútù. Níbàámu pẹ̀lú ajagun orí ilẹ̀ Ọ̀ṣọ́bà, ó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ṣe ìkọlù sí àwọn Làkúráwá ọ̀hún. Níbi ibẹ̀ ni wọ́n ti gba àwọn ohun ìbúgbàmù bíi ọ̀pá ìbúgbàmù ìyẹn RPG àti àwọn ohun ìbúgbàmù mìíràn àti ọ̀kadà 2 tó fi mọ́ àwọn bátìrì àti àwọn nǹkan míì tí ó jẹ́ ohun ìbúgbàmù ni wọ́n gbà lọ́wọ́ àwọn
ikọ̀ alákatakítí làkúráwá yìí, ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ wípé bí wọ́n ṣe gba àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí yìí, wọn yóò gbé ìgbésẹ̀ èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ láti rí dájú pé àwọn èèyàn wọ̀nyí ni wọ́n fojú ba ilé ẹjọ́, wọ́n sì fojú winá òfin nítorí wípé wọ́n domi àlàáfíà ìlú rú. Ẹni ọdún 23 kan rèé, ìyẹn 33 years, tí orúkọ rẹ̀ ń jẹ́ Ifechukwu Okechukwu ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti ráwọ́ tó látàrí wípé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n jọ jí àfẹ́sọ́nà, ìyẹn ẹni ọdún 23 23 years old tí orúkọ rẹ̀ ń jẹ́ Nfo ní ìpínlẹ̀ Anambra, èyí tí ó sì lọ sin arábìnrin ọ̀hún sí inú kòtò gìrìwò kan níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti ráwọ́ tó àwọn afurasí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n lọ́wọ́ nínú ìwà ìpànìyàn àti lílu ọmọ lọ́nà àìtọ́ yíká ìpínlẹ̀ Anambra. Bákan náà ni ìròyìn ọ̀hún fi léde wípé àwọn afurasí ọ̀hún ni wọ́n ráwọ́ tó nínú fọ́nrán kan èyí tí ó lọ kiri àti ìfimúfilẹ̀ èyí tí ó gbópọn èyí tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra tí wọ́n gùn lé. Bákan náà ni wọ́n tún ṣe àfihàn rẹ̀ nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi síta láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ní ọjọ́ Ajé. Ikenga ni ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn rí fọ́nrán kan èyí tí ó ń lọ lórí ayélujára èyí tó mú wọn ṣe iṣẹ́ ìwádìí láti lọ́ọ́ fi wú òkú arábìnrin Nfo ọ̀hún àti wípé wọ́n tún rí ọmọkùnrin kan tí òun jẹ́ ọmọ ọdún 10 èyí tí wọ́n lò lọ́nà àìtọ́ tó sì bá oríṣiríṣi àpá ní ara ọmọkùnrin yìí kó tó di wípé wọ́n ráwọ́ tó àwọn 4 èyí tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ méjì yìí níbàámu pẹ̀lú àtẹ̀jáde náà. Àtẹ̀jáde ọ̀hún ni ó jẹ́ kó di mímọ̀ wípé àṣeyọrí méjì yìí ni ó wá lọ́tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n fi wú òkú arábìnrin Nfo ẹni tí ọ̀rẹ́kùnrin rẹ̀ ẹni ọdún 23 ìyẹn 33 èyí tí ó pa tí ó sì sin àti arákùnrin kan tí ó jẹ́ ọmọ ọdún 10 tí wọ́n ń lò ní ọ̀nà àìtọ́ tí wọ́n sì ń fi ìyà jẹ lọ́nà àìtọ́. Níbàámu pẹ̀lú ìròyìn ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ wípé arákùnrin kan tí ó ń jẹ́ Ifechukwu Okechukwu ìyẹn ẹni ọdún 23 ìyẹn 33 ni wọ́n ti ráwọ́ tó wípé ó ṣekú pa arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nfo ẹni ọdún 23 tí wọ́n sì sọ wípé ó sin arábìnrin yìí ní inú kòtò gìrìwò kan èyí tí kò jìnnà sí ibi tí ó ń gbé, tí wọ́n sì ti sọ́ngọ̀ arákùnrin ọ̀hún lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí ó ń rí sí ìwà ọ̀daràn àti ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn State Criminal Investigation Department láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn lórí rẹ̀. Bákan náà ni ìròyìn tún gbé wípé wọ́n tún ráwọ́ tó arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Chukwudi Chinyere ẹni 40 ọdún àti arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Chisom Chukwuyere ẹni 30 ọdún àti arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Arum Goodluck ìyẹn ẹni ọdún 16 nígbà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n ń lo ọmọ ọdún 10 kan ní agbègbè Udome Layout ní Isiowulu nípínlẹ̀ Anambra tí wọ́n lo ọmọ ọdún 10 ọ̀hún lọ́nà àìtọ́ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ẹnu arábìnrin Chisom ní ibibẹ̀ ni ó ti ń jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n ṣe àwọn jẹ́jẹ́ wípé lóòótọ́ àti lódodo ni àwọn lo ọmọ ọ̀hún lọ́nà àìtọ́ àti wípé bí àwọn bá fẹ́ na ọmọ ọ̀hún àwọn yóò fi ike sínú iná tí wọ́n bá ti wá yọ ike ọ̀hún nínú iná wọ́n á máa kan jó ọmọ ọ̀hún lára èyí tí ọmọ ọ̀hún yóò sì máa pariwo. Èyí ni àwọn ènìyàn rí tí wọ́n sì fi ké gbàjarè fún iléeṣẹ́ ọlọ́pàá tí iléeṣẹ́ ọlọ́pàá fi wá ráwọ́ tó àwọn ẹni yìí níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra CP Ikioye Orutugu níbi ibẹ̀ ni ó ti ń ṣe ìdánilójú rẹ̀ fún àwọn ènìyàn ìpínlẹ̀ Anambra wípé kí wọ́n fi ọkàn balẹ̀ nítorí wípé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ni ó sì ní ìfarajì tó gúnmọ́ sí dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Anambra àti wípé àwọn 4 èyí tí ọwọ́ tẹ̀ yìí ni wọn yóò rí dájú wípé wọ́n fojú winá òfin nígbà tí iṣẹ́ ìwádìí bá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ni wọ́n hu ìwà láabi yìí tí wọn yóò sì fi ojú ba ilé ẹjọ́. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú káfí ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò wọn bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri ẹ máa pe bàbá aládò 080 28 12 1088.